pẹ̀lú báwọn ọlọ́pàá orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ṣe fẹ́ bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú gbajúgbajà ọ̀dọ́mọkùnrin olórin tàkasúfèé nì Ìléríolúwa Ọládìméjì Àlọ́ba, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mohbad tàbí Ìmọ́lẹ̀. Gbajúgbajà òṣèré tíátà alẹ́ wa nì Lizzy Anjorin ó mà ti tú àṣírí, bẹ́ẹ̀ ló gba àwọn abiyamọ nímọ̀ràn láti fi ọ̀rọ̀ Mohbad kan fi kẹ́kọ̀ọ́. Ẹ rántí pé lọ́jọ́ Tuesday, ìyẹn ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí, kì í ṣe ọjọ́ 12 oṣù kẹsàn-án ni Mohbad ló mà jáde láyé, tó sì jẹ́ pé awuyewuye ń jà rìnrìn lórí ikú ẹ̀, pẹ̀lú bí wọ́n ṣe ń sọ wípé àwọn kan ni wọ́n lọ́wọ́ sí ikú ẹ̀, tó sì jẹ́ pé ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí alàgbà Káyọ̀dé Ẹgbẹ́tókun ó ti pa kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó láṣẹ láti ṣe ìwádìí fẹ́nifẹ́ni àti láti fojú àwọn tó bá lọ́wọ́ sí ikú Mohbad láti fojú wọn hàn síta. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, Lizzy Anjorin ní ikú Mohbad lọ́wọ́ ajé nínú lóòótọ́, olóhùn fẹ́ gba gbogbo àwọn òbí tí ọmọ wọn bá jẹ́ olórin, pàápàá tí ọmọ wọn jẹ́ ológo bíi ti Mohbad nímọ̀ràn láti tètè lọ wọ ẹgbẹ́ àjẹ́ tàbí ẹgbẹ́ òṣó. Ó ní tó bá jọkùnrin kó wọ ẹgbẹ́ òṣó tàbí ẹgbẹ́ òkùnkùn, tó bá jóbìnrin kó wọ ẹgbẹ́ àjẹ́ tàbí ẹgbẹ́ ìmùlẹ̀, nítorí tó ní wọ́n gbọ́dọ̀ fi gbogbo nǹkan dáàbò bo ọmọ ológun wọn kí wọ́n bá dá wọn légbodò gẹ́gẹ́ bí wọ́n ṣe bá dá ẹ̀mí Mohbad légbodò. Ó ní ká ní àwọn bàbá Mohbad ó wà ní ẹgbẹ́ òṣó ni, tí ìyá ẹ̀ náà wà ní ẹgbẹ́ àjẹ́, ó ní wọn yóò ti rí pé wọ́n fẹ́ dá ẹ̀mí ọmọ ẹ̀ légbodò, bẹ́ẹ̀ ni wọn yóò lè dìde fún un, wọn yóò sì kọjú ìjà sáwọn tí wọ́n fi ẹ̀mí ẹ̀ ṣòfò kó tó di pé wọ́n pa ọmọ ọlọ́mọ ní ìpakúpa. Ní báyìí, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n ti sọ̀rọ̀ síta o, wọ́n ní àwọn ti gbé àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ní ìrírí torí wọn pé púpọ̀ dìde láti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tí ó lọ́wọ́ nínú ikú Mohbad tí wọ́n fojú wọn hàn. Bẹ́ẹ̀ ni agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Benjamin Hundeyin ó ní bí ìwádìí bá débi pé káwọn lọ wú òkú Mohbad tó ti sin ságbègbè Ìkòròdú, ó ló ṣeé ṣe káwọn wú òkú ẹ̀ láti ṣe àyẹ̀wò láti mọ irú ikú tó pa, èyí tó lóyìnbó ń pè ní autopsy.